How can you come here if you can run? How can you come here? Granddaughter down bọ́ síbẹ̀ yìí. Grandfa, èmi ní gbogbo nǹkan yẹn ń ṣe yìí. Ṣé rí nǹkan yẹn fẹ́ bẹ̀rẹ̀ èmi ò fọwọ́ sí o. Ẹ kọ́ sí engineering, ẹ lọ sùkúù engineering, ẹ ń pera yín lẹ́ńjìníà. Granddaughter, yìí ni kọ́ mọ̀ wí láyé yìí ni kọ́ mọ̀ wí. Ṣé ara ànulé ebe mọ̀ pọ̀ amọ́nulé ni? Èmi ẹ̀ sáà fọwọ́ sí, fọwọ́ sí, torí èmi mọ gbogbo nǹkan yẹn bẹ̀rẹ̀. Ọ̀hún wílẹ̀ ẹ̀sán ẹ̀, ọ̀hún ìgbà wo mo kọ́ sí engineering, fẹ́ gbé ọ débẹ̀ ni. Ìgbà yá àti ìbí ọmọ gbogbo ìran sáìtì yìí mo ti supervise rí ni. Cocoa house yóò bẹ ní Ìbàdàn, èmi ni mo supervise rẹ. Sí cemetery irú ètí mọ̀ mí ní gbogbo Nàìjíríà ẹ̀. Èmi mo máa ń gba kọ́ńtrátì ìrànbojì yẹn máa ń gbẹ̀. Àmọ́ àtìgbà yìí mo ti adélé ayé ìbáṣẹ̀ lọ́wọ́ yín. Ẹ mọ unicorn party ọmọ wí èèyàn máa mú forward náà ni. Èsà fọwọ́ sí, èmi èsè. Granddaughter. Èsè èò. Ebi ẹ̀fà pọ̀ ọmọ nu lé. Ebi máa pọ̀ mí kí máa pọ̀ mí ó yá bọ́kún. Wọ́n fẹ́ èsè ń pa. Èmi lọ sí. Sáàgbà akoto títí ẹ rèé. Gbèsè rí. Grandfa èmi ni gbogbo nǹkan yẹn gbèsè. Sọmọ ìwọ lọ sùkúù títí ẹ. Sùkúù tèmi jagere. Gbà ìwọ lọ jẹ́. Jẹ́ èmi ni. Ṣé yìnyín bá jábọ́? Ṣé ìyí ó lè gbarin dúró ni? Sáàgbà. Ìyírin bá jábọ́, ìyí lè gbarin dúró. Akoto lakoto ń jẹ́. Bóyá kẹ́yìn gbé torí yín kò mí ẹgbà, èmi ìfẹ́. Èsì sáàgbà ayé jáde, mo ṣe ọ ni. Sáàjẹ́ ká lọ. Èmi ò lọ òwe. Ìwọ ń gbàdúrà wí kí irin jábọ́ lù ọ lórí ní sáìtì ni. Sáà lọ bí pa. Mọ̀ lọ bí pa àgbè yóò bá bí ọ̀dà mọ̀ tẹ̀lé mi. Ẹgbẹ́ ẹ̀yin fáǹsì mi, ṣé kùn tẹ̀lé grandfa? Ẹ kú ọjọ́ mẹ́ta kan níbẹ̀ yìí o. Èmi bàbá àgbóònà babalápòrò yín mo mọ̀ títí ti dé. Ọbẹ̀rẹ̀ ọ̀ lè bẹ̀rẹ̀, ọjọ́ kó ọ̀ lè nàró. Lórí bẹ́ẹ̀dì ní yàrá òòrè ṣubú, ọwá ń pariwo ọ̀pẹ́yìn tí ń roni, ìbàdí ń roni, ẹ̀gbẹ́ ń doni, ògègéré ìdí ń doni. 50 naira látàpòrò. Ẹkún ẹ pẹ̀lẹ́. Ṣé kò sẹ́yìn kankan tó tẹ̀lé? Èmi ló dé. Sùtì mọ́ mi sùtì. Sùtì? Àrùn gbajúmọ̀ ni. Ẹ mọ iye ìgbà yìí Sùtì ti mú mi ni. Ó lé ní 100 times. Ayé yín ti bàjẹ́ o. Ìgbà yà lóògùn rẹ̀ lọ́wọ́. Àrùn gbajúmọ̀ ni. Tó bá mú mi lálẹ́ báyìí tí má bẹ̀rẹ̀ sí ní ọba yìí ń tí máa Ọlọ́run tí a bá yín ṣe ó ti gbé yín pàdé aláwòrè yín ògùn rẹ̀ ń bẹ 50 naira ó la ta ẹyọ kan ajẹ́bidọ́sì ni torí mo jogún rẹ̀ láti ọwọ́ àwọn baba ńlá bàbá mi ni. Wàásù 50 naira péré ni. Wàásù ògùn Sùtì. Lúbúlúbú ojú ọlọ ògùn ní. Mo ti lo ògùn gan tí ò ṣiṣẹ́ o. Ẹ fún mi méjì. Yọ̀dà èsì wà lá. Grandfa wàhálà mọ̀ ti ṣẹlẹ̀. Ọlọ́run ní jẹ́ àrídàmú. Grandfa mo sàn wí sí yín o, mo kì yín nílọ o. Mo wí gbogbo nǹkan yẹn ń ṣe yẹn mọ̀ padà lẹ́yìn. Grandfa ẹ mọ̀ wí èso ológun nínú ọ̀ràn. Gbogbo nǹkan yẹn bá fẹ́ wú ní kọ́kújàre. Ó dáa, ẹnìyẹn fún ní oògùn inú rírun lóòrọ̀. Ìyẹn ọlọ́pàá ti ń wá yín o, ọwọ́ ti kú. Ìwọ ìyún sọ̀rọ̀ sáàríwé wájú kọ́sọ́mà mo wà. Àmúwọ́ Ọlọ́run ni. Ṣé ẹni tí ì bá gbọ́ gbogbo ẹ̀? Mo gbọ́ kú nínú tó sọ. Kéèsì titi yan ọ̀tọ̀ ni. Ẹ má wọrí ṣékùn mú ní sẹ́ńjì ṣékùn mú méjì á. Ó dà ìpọ̀ bẹ́ẹ̀ ṣe àgbákò. Mú méjì wá kọ̀, mú mẹ́ta ni. Sọ ìkórè orí yín bẹ́ẹ̀ burú. Wọ́n lẹ fún yàn lógún, ó ti kú. Ọlọ́pàá àwọn àyín kiri ẹni tẹ́tẹ́ mú méjì. Sùkú lójú wọ. Kò sí kú lójú mi, orí ẹ burú ni. Kéèsì titi yín yàtọ̀ sí. Kéèsì tí ẹ ló kú sí ọtí kùdè ní òkú sí àbí orí ẹ̀fẹ́ bá mú wò mí. Ìhún sí ọ ni. Ìhún sí ẹwú. Wèrè pàdé wèrè.